tán bá lọ ṣe oògùn ní India, sihir, magic ní India, walladhi khalaqa as-samawati wal ard, mo fi Ọlọ́run ọba tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì búra, tán bá ṣe oògùn ní India síyàn, téèyàn bá ṣe la ilaha illallah wahdahu la sharika lah, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir, ọgọ́rùn wallahi kò lè mú. قال الإمام البخاري حدثنا عبد الله بن التنيسي قال أخبرنا مالك عن سمي نبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة في يوم كتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكان كان له عدل 10 رقاب كانت له عدل 10 رقاب tó bá ti kàtán báyìí ó ṣe dédé ìgbà tí ẹ bá tú ẹrú 10 sílẹ̀ ládá tí yàn gbà wa kutibat lahu 100 hasana ó gbà ládá 100 bó ṣe jókòó wa muhiyat anhu 100 sayyi'a wọ́n yọ ẹ̀ṣẹ̀ 100 kó lọ́rùn rẹ̀ bó ṣe jókòó wa kana lahu hirzan minash shaytani yawma dhalik sórí láti gbà tí èdè rọ̀lẹ́ ó ti tó ìsọfún ọlọ́dún èṣù yawma dhalik níjọ́ náà yàwó màtàwọn gbà lérò mẹ́rin ní ìrọ̀lẹ́ láàárọ̀ ni láti gbà tó wọn bá ti yọ títí tó fi di àsìkò tí ó fi di ìrọ̀lẹ́ bá dà sọ́lá kílásì lẹ́yìn asiri wá sè mí mọ́ já o mọ́ yẹ̀yàn jẹ́ o because tí yẹn bá yẹ̀yàn jẹ́ òwúlẹ̀ ní Jésù ọlọ́ni òwúlẹ̀ àbí mọ́ yẹ̀yàn jẹ́ wọ́n á lọ ṣògùn ní bí àwọn olè múyàn kò sí inú ilé tí wọ́n ti ń ṣe tó yẹ pé wọ́n a máa ṣe bẹ́ẹ̀ nínú ilé kan ilé náà ní dẹ̀rọ bí ìbìnlá la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu. Ànábì tí wọ́n ni wala ya'ti ahadun yawmal qiyamati bi afdala mimma qala ẹnìkan ò ní wá pẹ̀lú nǹkan tó lóore jù tó sọ ẹ lọ illa rajulun afọkùnrin kan amila akthara min dhalik òun sọjọ́gọ́rùn lọ. Mo mọ́ sọ fáwọn èèyàn pé tó bá rántí àdìkárù kankan dákùn fọ́lọ́n bẹ́ o la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 100 marra